Ẹ kú dédé àsìkò yìí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Ayérayé bàbá wa àti ọlọ́run wa, àṣeyín lọ́ba ọlọ́run aláàánú wa, nítorí ẹ jẹ́ ká rí ọjọ́ ìṣẹ́gun àkọ́kọ́ nínú oṣù kẹsàn-án. Ọlọ́run ìyìn àti ọlá ní fún orúkọ yín o, bí ẹ ti mú wa ṣẹ́gun gbogbo àwọn ògbólógbò oṣù mẹ́jọ kọjá sẹ́yìn tí a fi wọ inú oṣù kẹsàn-án. A sì gbàdúrà wípé gbogbo ohun tí ó kù nínú ayé wa nínú oṣù yìí, nínú ọdún yìí, tí ó jẹ́ ibi tí a ti nílò ìṣẹ́gun, ní ẹ̀yin Olúwa yóò ti ṣẹ́gun fún wa ní orúkọ Jésù. Ọ̀rọ̀ tá ò sì gbọ́ lé ní yóò ṣe ayé àti ọkàn wa ní rere. Tó tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹta oṣù kẹsàn-án. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé máa ṣe ìtọ́jú ẹ̀kọ́ ìlànà. Máa ṣe ìtọ́jú ẹ̀kọ́ ìlànà. A mú àkọ́sórí wa nínú ìwé Tímótì kìíní orí ìkẹrin ẹsẹ̀ ìkẹrìndínlógún. Tímótì kìíní orí ìkẹrin ẹsẹ̀ ìkẹrìndínlógún. Máa ṣe ìtọ́jú ara rẹ àti ẹ̀kọ́ rẹ. Máa dúró láìyẹsẹ̀ nínú nǹkan wọ̀nyí. Nítorí ní ṣíṣe èyí, ìwọ yóò gba ara rẹ àti àwọn tí ń gbọ́ ọ̀rọ̀ rẹ là. Nígbà tí a mú Bíbélì kíkà wa nínú ìwé Tímótì kejì orí ìkẹrin ẹsẹ̀ ìkejì dé ìkarùn. Tímótì kejì orí ìkẹrin ẹsẹ̀ ìkejì dé ìkarùn. Wàásù ọ̀rọ̀ náà, ṣe àìsinmi ní àkókò tí ó wọ̀ àti àkókò tí kò wọ̀. Báni wí o, ṣe ìtọ́ni, gbani ní ìyànjú pẹ̀lú ìpamọ́ra àti ẹ̀kọ́ gbogbo. Nítorí pé ìgbà yóò dé o, tí wọn kì yóò lè gba ẹ̀kọ́ tí ó yè kooro. Ṣùgbọ́n bí wọ́n ti jẹ́ ẹni tí etí ń rin, wọn ó lọ kó olùkọ́ jọ fún ara wọn nínú ìfẹ́kùfẹ́ ara wọn. Wọn ó sì yí etí wọn padà kúrò nínú òtítọ́. Wọn ó sì yí padà sí ìtàn asán. Ṣùgbọ́n máa ṣe pẹ̀lẹ́ nínú ohun gbogbo. Máa farada ìpọ́njú. Ṣe iṣẹ́ evangelist. Ṣe iṣẹ́ ìránṣẹ́ rẹ láṣẹ pé wàyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ìṣẹ́gun. Lóde òní, ọ̀pọ̀ Kìrìsìtẹ́nì máa ń wá àwọn ọ̀nà láti mú àwọn ẹ̀kọ́ ìlànà kan wálẹ̀ kí wọ́n sì fi ìdánilójú pé wọn kò wúlò. Nígbà tí ẹ̀kọ́ ìlànà ìjọ wọn tó gbàgbọ́ nínú Bíbélì bá pàṣẹ fún wọn pé kò yẹ kí wọ́n múra ní ọ̀nà kan fún àpẹẹrẹ, wọn yóò bẹ̀rẹ̀ sí ní wá ìtumọ̀ Hébérù àti Gíríkì fún ẹsẹ̀ Bíbélì láti sọ pé ẹ̀kọ́ ìlànà náà kò wúlò. Èyí kò tọ̀nà rárá o. Àwọn ẹ̀kọ́ ìlànà jẹ́ ọ̀kan pàtàkì lára ìrìn àjò Kìrìsìtẹ́nì rẹ, bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n máa ń jọ bí ẹni pé wọ́n le láti gbé nípa wọn. Wọ́n jẹ́ ìlànà ìwà tí yóò mú ọ jẹ́ ẹni ìyàsọ́tọ̀. Síbẹ̀, ẹ̀kọ́ ìlànà lè má jẹ́ ohun tí ó dùn mọ́ni o. Ṣùgbọ́n nígbà tí o bá tẹ̀lé ṣùgbọ́n bí o bá ti ń ṣe bẹ́ẹ̀ sí lẹ́yìn ìgbà díẹ̀, ìwọ yóò rí pé ó ti ràn ọ́ lọ́wọ́ láti dúró gírí nínú ìgbàgbọ́. Ọlọ́run wà lẹ́yìn àwọn ẹ̀kọ́ ìlànà digbídigbí. Kódà ìwé Tímótì kejì orí ìkẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún sọ pé ọ̀kan lára àwọn ìdí tí Ọlọ́run fi fún wa ní ìwé mímọ́ ni kí a lè rí ẹ̀kọ́ nínú wọn. Gbogbo ìwé mímọ́ ni ó ní ìmísí Ọlọ́run, ni ó sì ní èrè fún ẹ̀kọ́, fún ìbániwí, fún ìtọ́ni, fún ìkọ́ni tí ó wà nínú òdodo. O gbọ́dọ̀ kíyèsí ẹ̀wẹ̀ pé àwọn ẹ̀kọ́ ìlànà ó jẹyọ láti inú ìwé mímọ́ nípasẹ̀ aṣojú Ọlọ́run nínú ìṣàkóso ẹgbẹ́ ìjọ kan. Olórí ẹgbẹ́ ìjọ mìíràn lè má mú ẹsẹ̀ ìlànà jáde láti inú ìwé mímọ́ kan náà. Ṣùgbọ́n níwọ̀n ìgbà tí ẹni tí ó pè ní bàbá rẹ nínú Olúwa bá mú ẹ̀kọ́ jáde láti mú ìwà mímọ́ kan àbí láti inú ìwé mímọ́ kan, o ní láti gbà nípa rẹ̀. Àwọn ìjọ àkọ́kọ́ lágbára gan pẹ̀lú àwọn Kìrìsìtẹ́nì tó gbóná nítorí wọ́n dúró ṣinṣin nínú ẹ̀kọ́ àwọn aṣíwájú wọn, àwọn àpọ́stélì, gẹ́gẹ́ bí a ṣe rí nínú ìwé ìṣe àwọn àpọ́stélì orí ìkejì ẹsẹ̀ ìkejì lé ní ogójì.
wọ́n sì dúró ṣinṣin nínú ẹ̀kọ́ àwọn àpọ́stélì àti ní ìdàpọ̀, ní bíbu àkàrà àti nínú àdúrà. Kíyèsí pé o kò ní láti yan ẹ̀kọ́ èyí tí o fẹ́ tẹ̀lé látàrí bí ó ṣe rọrùn, ṣùgbọ́n látàrí ìdánilójú rẹ pé ẹni tí ó mú ẹ̀kọ́ náà wá ó mú láti inú ìwé mímọ́. Ó tún yẹ kí o ní ìdánilójú pé ẹni náà ni aṣíwájú ní ti ẹ̀mí tí Ọlọ́run ti fẹ́ kí o tẹríba fún. Àwọn ẹ̀kọ́ ìlànà tí ó mú láti inú ìwé mímọ́ yóò yà ọ́ sọ́tọ̀ kúrò lára ayé, yóò jẹ́ ohun tí yóò mú ìdàgbàsókè rẹ àti ìwà ní àlàáfíà rẹ ní ti ẹ̀mí rẹ yá kíákíá. Kókó ọ̀rọ̀: àwọn ẹ̀kọ́ ìlànà kì í ṣe láti fi ọ́ sínú ìgbèkùn tàbí sínú túbú o, ṣùgbọ́n láti túbọ̀ fi agbára fún ìyàsọ́tọ̀ rẹ sí Ọlọ́run. Ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run pé bàbá mi, oore ọ̀fẹ́ láti tẹ̀lé gbogbo àwọn ẹ̀kọ́ ìlànà nínú ìjọ mi. Olúwa yọ̀ǹda rẹ̀ fún mi kí n lè tẹ̀lé àwọn ẹ̀kọ́ ìlànà tí yóò pèsè mi sílẹ̀ fún bíbọ̀ rẹ. Olúwa yóò ṣe fún wa ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayako ni orúkọ mi. Ẹ máa like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Olúwa kó bùkún fún wa. Ó dàbọ̀.